náà ni o bàbá àlùbáríkà máa ti padà jáde tán lẹ́yìn ikú Destiny Boy. Ẹ gbọ́ àwọn àṣírí ńláńlá tí bàbá àlùbáríkà tú nípa ikú Destiny Boy. Wà káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògèrèǹté àti bàbá àlùbáríkà awẹ́bídànù ní ìlú Ìgbòdù. Adúpẹ́ lọ́wọ́ alárọ̀rà bí ọba tààlà tó jẹ́ kéènì ṣeéṣe fún wa, àwa là ń wá ẹ̀yin náà là ń bá ṣe rí pé ọpẹ́ òun ló yẹ. Aláùsátì èèyàn olólùfẹ́ wẹ̀ mọ̀ wá nǹkan fìdílé nǹkan ẹjẹ́ àjọ ṣètò yìí bí a ṣe ṣe kó ba lè rí bó ti ń rí. Bàbá àlùbáríkà awẹ́bídànù ní ìlú Ìgbòdù wọ́n wà ní ìkàlẹ̀ láti yànnàná ohun tí a gbé wá fún wọn lórí ètò bàbá o. Yèyé lásìkò ìsà ẹ mọ̀ pé àkókò yìí. àwa nù. Àdúpẹ́ o. Olùwàṣù. Oṣù di mélòó? Ní ni oṣù di 20 ogún. Ọlọ́run wọ́n jẹ́ àjẹ gbèsè o. ẹ̀mí bá wá jẹ gbèsè ọlọ́run jẹ́ orí ìsan o. Ọlọ́run dákun ṣàánú wa o. Gbèsè irun tá a jẹ ọlọ́run jẹ́ àárí san. Gbèsè ikú tá a jẹ ọlọ́run má ti jà san o. Jẹ́mi wo gùn láyé o. Já lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún o. Ọ̀gá mi lo 142 láyé. Wọ́n lọ́run jọ́ tí wọ́n ń sọ ọgọ́rùn-ún ọdún àtọgbọ̀n ọdún wọn tó kó mọ́ àwọn èèyàn wá tún ní 152 ni àti 142 àti 52 àìwo ni ìṣàgbà. Ọlọ́run dákun jẹ́ àdàgbà wọ́n jẹ́ àdàgbà ìyà wọ́n jẹ́ àdàgbà òṣì ká sì máa gbádùn ayé wa. Àmín o àmín ẹ wá ṣàmì èmi gan fọwọ́ àdúrà. ẹ náà ṣe fẹ́ pẹ́ láyé. bẹ́ẹ̀ ni pẹ́ láyé. ṣẹ̀dá ojú wa dẹ̀ ríre ni o. kó ríre ni kó mọ̀ rí bí o. bẹ́ẹ̀ni. ìyẹn tó bá tẹ̀ kúrú ẹ̀mí ẹ̀ máa ń gùn. Ọlọ́run á ṣàánú wa. Àmín o. Bàbá lè ní lórí ètò ikú àwọn ọ̀dọ́ ṣe ló tún pọ̀ sí pàápàá àwọn gbajúgbajà ṣùgbọ́n lẹ́nu ní ọ̀sẹ̀ ìyópin ìsinmi ọ̀sẹ̀ tá a lò kọjá ní gbajúgbajà akọrin ó máa kọ fújì mọ́ hip hop ó ń kọ́ pọ̀ wọ́n pè ní Destiny Boy Azeez ló dágbére fáyé. Ṣùgbọ́n nǹkan tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni bàbá ni wípé àwọn òbí tó jẹ́ wípé kọ́mọ wọn má tiẹ̀ tí ìsáré níṣẹ́ ń jì lọ́wọ́ bóyá ó sáré rógò kékeré kan lò bóyá ọ̀nà sáré láf díẹ̀ fún wọn á máa sáré rí i pé kọ́mọ yẹn sáré kọ́lé ńlá fáwọn ó sáré ra mọ́tò bọ̀gìnì bójọ́dọ̀ ìyá ló fì sí bàbá máa bínú á máa ṣépè bọ́jọ́ bàbá dẹ̀ ló tún fì sí pé bóyá ọmọ sáré mú kan nínú àwọn òbí ẹ̀ ṣe mọ̀ bóyá yẹn ló mú rìn àjò ìkejì máa sáré ṣépè ẹ wo ọ̀rọ̀ Destiny Boy tó kú láti bí ọdún gbọ́n ó ti tó bí ọdún mélòó tẹ bá rí èpè gàǹbàràǹbà tí ìyá ẹ pè tó ń ṣẹ́ fún wípé àdàbí tó bá ń ṣe ọmú àyà òun ló mú fọ́dún kan ààbọ̀ àdàbí tí ìbá ṣe pójú ara òun pàtó òun fẹ́ bí òun wà láyé òun wà lọ́run ẹsẹ̀ ayé ń fọ̀ òun ọ̀run ń fọ̀ òun kóhun tó jẹ́ sípè ayé èpè ńláńlá tàbá tún wo ìyá mi sí ó ní ọmọbìnrin kan náà tíyẹn náà jẹ́ mílíọ̀nù púpọ̀ ní orí ó lọ fún competition wọn ń pè bíbí Naija ọmọbìnrin ìyẹn náà jẹ́wọ́ ìyẹn kò ó ṣe jẹ́wọ́ kò tí ì pọ̀ṣù kan ìyẹn náà ti bọ́ síta ó ti bẹ̀rẹ̀ pé ó ti ní tí ò bá tọ́jú òun ó ti oríṣiríṣi àdìpé gbogbo ẹ̀ ló wá ń gbé kiri orí ẹ̀rọ ayélujára. ìyẹn ń kọ́ ń tiẹ̀ sọ́mọ tuntun ti bí yẹn wà. ìmísí wà ó máa wà bẹ́ẹ̀ náà ni ẹ wo àwọn Mohbad wọn ti sin Mohbad dì sí yìí kí ló ṣe tẹ́ pé àwọn òbí kọ́mọ wọn máì tí ì ní ṣe ń jì díẹ̀ báyìí èpè yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ẹ kò ṣe fáwọn báyìí ló máa rí fún tó títí àwọn ọmọ yẹn wọ́n wá jásẹ̀ làbàgbà tí Destiny Boy kún sí la tó rí pé ìyá ẹ ti ṣépè fún rí bàbá ẹ wo orú ìrìn àjò kí ló ń fà á kí ni ìdí kí ni ìtumọ̀ táwọn abiyamọ ṣe ń ṣe bẹ́ẹ̀. Sórí Yèyé sáà àrírú kinní yìí rí àfi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni sórí Ọlọ́run má ṣe wá lólógbò tólógbò bá bímọ ọmọ àkọ́bí á bímọ sọwárí léyìí tó kọ́kọ́ bí òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ o pé ológbò bímọ àkọ́bí láyé tó bímọ rí o èyí tó bí òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ kò wá sí ọmọ eku tí ò ní pa fọ́mẹ̀ àwọn yòókù Ọlọ́run dákun wọ́n wá ṣe gbogbo
bímọ lólógbò tí ọmọ jẹ ọmọ rẹ̀ àkọ́kọ́. Number 1. Number 2, ṣe rí gbogbo ohun tí jẹ́ kọ́mọ éke ó mọ láṣìṣe ìkùnsínú òbí ni. Ọ̀nà ibi táyé ń gbà yọ síyàn ń bẹ. Ẹlòmíì lè máa ṣépè nínú ilé képè yẹn má dénú ẹ̀. Àwọn kan sì lè wà tí wọ́n ó ṣí èpè lẹ̀ tó jẹ́ pé gbogbo tí ń bá ń sọ yẹn yóò máa dàṣẹ. Ṣé wá dáa? Abíamọ yàtọ̀ síra wọn o. Abíamọ yàtọ̀. Ṣé rí obìnrin lobìnrin ó máa jẹ́ o. Ẹ rí i pé obìnrin míì tó bá gbọ́ pé ọkọ òun fẹ́yàwó ó lè di wèrè. Tó bá dẹ̀ gbọ́ pé ọkọ ẹ̀ pẹ́ dé kò bá mọ̀rin ẹ̀ kò sírú tí ó lè ṣe. Irú ìwà yẹn lòbí mi bá dára ọmọ pé kọ́mọ ẹ̀ ń sáàmọ̀ kówó wá, kọ́mọ ń sáàmọ̀ kówó wá. Àwọn òbí yẹn gangan ni wọ́n ń ba ayé ọmọ jẹ́ yèyé oge. Àwọn òbí yẹn gangan ni wọ́n ń dárìn àjò ọmọ rú. Òbí tó bá ti lójú kòkòrò púpọ̀ jù, àdánwò ni o. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ọkọ ọmọ ló target. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìyàwó rẹ̀ tó lówó yẹn ló target. Ṣé rí yèyé àánú Ọlọ́run lèèyàn fi ń bẹ láyé o. Àánú Ọlọ́run lèèyàn fi ń bẹ láyé o. Okay, nígbà tí ẹ bá ń wò àwọn nǹkan méjì kan wọ́n máa ń wò wọ́n. Àwọn tó ń ṣeré artist tíátà yẹn báwọn èèyàn ṣe máa ń wò wọ́n lórí amóhùnmáwòrán. Wọ́n á fi ìpè owó wà lọ́wọ́ wọn. Ọ̀pọ̀ míì tó jẹ́ pé wọ́n ń kó aṣọ yẹn fún wọn fi ṣe fíìmù ni. Wọ́n ń yá mọ́tò wọ́n fi ń ṣe fíìmù ni. Ẹlòmíì wọ́n ń yá ilé lò wọ́n fi ń ṣe fíìmù ni. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe ẹ̀rí bàbá kan jọ sí tí wọ́n ń pè ní Kànhàn, gbogbo bí ẹ bá rí eré olówó ní máa ṣe. Bàbá yẹn ò dẹ̀ lówó bẹ́ẹ̀ ń ṣe rò bí bàbá yẹn wà mọ́. Ó ti kú. Títí tí bàbá yẹn fi kú kò ráláàánú níbi eré olówó tí máa ṣe tó dẹ̀ jọ olówó pẹ̀lú aṣọ oríṣiríṣi olówó tí wọ́n máa ń kó sí lọ́rùn. Ó gẹ̀ẹ́tì bẹ́ẹ̀. Sọ wá rí àwọn olórin tí wọ́n máa ń wò yẹn, agbájá ti jẹ́wọ́ níṣe, ọmọ mi ti ń kọrin, gbogbo owó yẹn kòròmọ́tà máa gbà, àwọn onílù máa gbà, elégbè máa gbà, mọ́níjà máa gbà, èló gan ní bọ́ọ̀gù olórin relé. Mo ti kò yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ti lórúkọ, ẹlòmíì wọ́n á wá rò wọ́n á ru ọmọ fàjẹ́, wọ́n á ru ọmọ fóṣó, olè lọ́mọ náà pa àìsàn kan ti ṣe rí yẹn. Wọ́n ní wọ́n gbé kí pé àìsàn yẹn pé ògún òru tó bá jẹ́ pé abíamọ gidi àìsàn tó wà lára ọmọ ẹ̀ ló yẹ kó máa fi ṣe pé ọlọ́mọ mọ̀ já àìsàn yìí ó ṣe ọmọ yìí o, ọlọ́mọ mọ̀ àìsàn dójútì lògún òru tí wọ́n ló pa yìí. Àìsàn kan burúkú leléyìí, ṣùgbọ́n nígbà tépè ti ràn án lọ́wọ́ àìsàn ò lè lọ. Èpè ní mú àìsàn wá. Yèyé oge, èpè ní sórí ikú èsàdédé pààyàn o. Sórí àìsàn ní wá. Gbogbo àìsàn tí ò bá ti lọ lára èèyàn yóò pààyàn. Ibà lè pààyàn, ìsétọ̀ lè pààyàn, téèyàn bá rí tọ̀tọ̀ tó bá ti pẹ́ yóò kú náà ni. Téèyàn bá ń tọ̀ àtọ̀jù tó bá ti pẹ́ yóò kú náà ni. Bó ti abíamọ gidi kò gbọdọ̀ máa yánú sọ̀rọ̀ òdì fọ́mẹ̀. Kò dáa kínú ọmọ ọba ṣe kọ́ ọmọ fojú abẹ́ òní máa ń ṣẹlẹ̀ sí ọkùnrin tó máa ń gbélé yìí tóbìnrin bẹ́ẹ̀ fi ojú abẹ́ ṣépè fúrú ọkùnrin bẹ́ẹ̀ kò ní níláárí mọ́. Tíyẹ̀ bẹ́ẹ̀ ṣépè pẹ̀lú bó ṣe bí ọmọ
ṣépè fọ́mọ ọmọ ò ní níláárí mọ́ ó wá lè tán nínú ìyá kò ní tán nínú èpè ò kì í tán ẹ̀yin abiyamọ ẹ hùwà abiyamọ gidi ẹ hùwà abiyamọ ẹ hùwà olóye ẹ hùwà ọ̀jọ̀gbọ́n ẹ hùwà èèyàn gidi ẹ hùwà àánú abiyamọ ń bẹ o abiyamọ ń bẹ o abiyamọ mi ń bẹ tó jẹ́ pé gbogbo ntọ́mọ ẹ̀ báwo ṣe láyé kò ní ṣépè fún kò jẹ́ ní sọ̀rọ̀ òdì fún àwọn yẹn ni wọ́n ń pè lábíamọ ó wá ní àwọn abiagba agbádànù alátẹnujẹ alákùnjẹ èèyàn àwọn èèyàn rádaràda àwọn èèyàn lọmọ òní tì tó ẹ ní mọ bọ́mọ ṣe ń rówó ọmọ bọ́mọ ṣe gbọ́kọ̀ wálé wọn lọmọ yín ó ṣàgbàfọ̀ kaṣọ wálé ẹ rójú olè ẹ mú ní àwọn abiamọ yẹn gangan nìkà àwọn lọ̀dájú àwọn lẹ́ni ibi àwọn nìkà èèyàn máa ń hùwà dáadáa ni o ayé ó tán o ayé ó tán o irú ìyá yìí nísìn ọmọ ta ló fẹ́ fi sọmọ mọ́ tó lè dàbí ọmọ ẹ̀ ọmọ wo ni wọ́n lè pè mọ́ tó lè dàbí ọmọ ẹ̀ tóbìnrin bá ti burú púpọ̀ jù yóò gbókọ bú tóbìnrin bá ti burú jù béèyàn gan fún rẹ̀ bá ti burú jù yèyé oge ní tá àkọ́kọ́ sọ ni pé kéèyàn kọ́kọ́ sọ búburú màá fún yín lóògùn 3 téèyàn bá fẹ́ ráyé ṣe gbogbo téèyàn bá wò jẹ́ láyé kéèyàn ò ní wá ìrẹ̀lẹ̀ gbogbo téèyàn bá wò jẹ́ kéèyàn ò láàánú èèyàn gbogbo téèyàn bá wò jẹ́ kéèyàn jẹ́ olùtọrẹ ó sì mójú kúrò lórí ọ̀rọ̀ kéèyàn má sì jẹ́ kí ọ̀rọ̀ burúkú kó máa ti ẹnu òun jáde kéèyàn má máa jẹ́ kí èròkérò kó máa ti ọkàn òun jáde pẹ̀lú ògo Ọlọ́run ó ráyé sí tó bá ti lè ṣe àwọn nǹkan yẹn abiyamọ mélòó ló wá lè ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọ rẹ ẹlòmíín wà ní òyìnbó ọmọ mi ó wà ní travel kò fún mi lówó ọmọ mi ó ṣe kíní ṣé gbogbo ẹni ó wà nílùú òyìnbó ní ń rówó bàbá sọ ọmọ kọ̀ǹdíṣàn tẹ́lòmíín wà nílùú òyìnbó wàhálà tí wọ́n ń ṣe lọ́hùn ó ju ti Nàìjíríà yìí lọ abiyamọ míì gan òrọ́ mẹ́bọ̀ tí owó ni ìfẹ́ owó ni Ọlọ́run dákun foríjì ọmọ náà ìyá ẹ̀yin abiyamọ yòókù ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹlẹ́dàá ọmọ máa dúró déèyàn níbodì téèyàn náà ní rólójútó ayé ẹ̀ mọ́ o kò sí ẹni tí ò lè pe àdàbí fún yàn ọmọ lè pe àdàbí fún ìyá sì lè pe àdàbí fọ́mọ bàbá sì lè pàdàbí fọ́mọ ọmọ sì lè pe àdàbí fún bàbá pé àdàbí tẹ́ bá tọ́ mi àdàbí tẹ́yìn bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún mi ṣẹ́gẹ́dì ọ̀rọ̀ mi tó ṣùgbọ́n ọmọ tí wọ́n zù lọ́tún lósì anígbónára jura wa lọ alábọ̀ọ́gà ó yẹ kó tọ́jú mi ìyàwó rẹ̀ ní kówó fún ó yẹ kó tọ́jú mi ìyàwó rẹ̀ ní kówó fún àwọn aráàta ní ṣe fún ẹ̀dẹ̀rú rojọ́ abiyamọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa ẹ̀mí ò pé méjì èèyàn rojọ́ ọmọ fúkà ìyá yìí náà lè má jẹ́ pé òun ló pa ó lè má jẹ́ pé òun ló fi àìsàn sí i lá ṣùgbọ́n èpè tí wọ́n lọ ṣe ń kọ́ tí ó bá ṣe bẹ́ẹ̀ ọmọ mọ̀ jọ bẹ́ẹ̀ kí ló ní mo wí. tí ó bá ṣe bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀. ó jọ ó dijọ́ mẹ́jọ yèyé oge. ọ̀rọ̀ ńlá bàbá ló dijọ́ mẹ́jọ wọn ní èpè ò dáa torí ó níbi tó ti máa ń dúró di àwọn èèyàn abiyamọ yé ṣépè fọmọ mọ́ torí èpè tẹ bá ṣẹ́ kò sí ni ó máa dàgbà nǹkan tí bàbá àlùbáríkà Ìbàdàn nílùú Ìgbòdù ibi tẹ bá ti ń bọ̀ èdè Ìkòròdú garage ìwà abiyamọ àwọn ọ̀nà tó yẹ kó o gbà kó o fi sá kó o fi ran ọmọ ẹ lọ́wọ́ kó o fi ṣe ìrànlọ́wọ́ fún òun ni mo fẹ́ ta lẹ́yìn kàn sí bàbá àlùbáríkà Ìbàdàn nílùú Ìgbòdù tó bá ti ń bọ̀ èdè Ìkòròdú garage lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction tàbí kó o pe 08023829492 08023829492
92 ire o ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.